kété bẹ́ẹ̀ dákùnrin dákẹ́ rọ́rọ́ kété rẹ̀ ṣe pínpínpín àmú Jésù àkànmágbélébí àdójútì àmúlọ́sẹ̀yìn odi ìlú àṣebí ọ̀daràn ọ̀dàkùn kan Jésù mọ́ igi àgbélébú ọ̀kan á kan òun nìkan ọ̀dàkùn yà tó èèyàn olè èèyàn ọ̀daràn èèyàn ẹ̀hànà ẹ̀rá kò jẹ́ pé wọ́n ti yẹ fún ikú ọ̀dàkùn á tọ̀ wọ́n sẹ́gbẹ́ rẹ̀ ọ̀kan lọ́tún ọ̀kan lósì lùgbà kan rẹ̀ á kú ikú ẹ̀sín ni wọ́n bá jẹ́ pé ayé ògbà kí irú fóònù kẹ́ lọ́ra àwọn bá kọ́ tí àlógbẹ́ ni wọ́n mọ̀ wí àtọmọdé àtàgbàlá lọ sí Calvary ní Gọ́gọ́tà lébẹ̀ẹ́ ni ajákùnrin abẹ̀ sí aya fọ́tò Jésù lórí fóònù rán àgbé sí Facebook àmúṣẹ̀sìn aká lónìí mo fẹ́ kó kíyè sọ̀rọ̀ kan níbi ọ̀rọ̀ ibi àgbélébùú ni òun náà ní ọ̀rọ̀ olè ọ̀tún ṣé mo wí méjì ní olè ni àkótẹ́ mọ̀ ọ́ bóyá ànitọ́ ọ̀tún òní ní ìwà mo fẹ́ wí àbí bóyá ànitọ́ òsì ṣùgbọ́n aká mọ̀ nípa òye àti kan ti kọ́ a nígbà kan ní ṣùkúrù ní kékeré wí olè ọ̀tún ni dípò kò yẹ kẹ́ ẹ darapọ̀ mọ́ àwérẹ̀ ni tí wọ́n mọ̀ wí ọ̀rọ̀ àlùfàṣà lè sọ sí Jésù ṣá ìwé mi rí wá ni àbá mẹsáyà ọjà kò rí wà mú ṣe kọjọ ti joro kan ti kan ọ̀nìyàn kan sí ọ̀nìyàn kan ti ráyẹ ẹlẹ́yà ikọ̀ bá ti sọ pé ìwọ lọ́lọ́run ikọ̀ bẹ́ sílẹ̀ kọ́ gbára rẹ sílẹ̀ lórí igi àgbélébú kọ́ rí àgbà náà ẹgbẹ́ láàrin mọ̀ wí ọlọ́run lọ ẹ̀ àìmọye ọ̀yàn bá lè dán Jésù yìí olóní o ṣùgbọ́n ọ̀rọ̀ mọ́ fẹ́ mú tó ọ létí ẹ̀kọ́ kọ́ lọ́run fẹ́ kọ́kọ́ nípa ọ̀nì kejì nínú ọ̀daràn òun ni mo pè ní olè ọ̀tún tí òun olè ọ̀tún ni ọjọ́ ni kò jẹ́ pé ọ lé ẹ̀mí rẹ̀lẹ̀ tí òun olè ọ̀tún ni ọjọ́ ni kò jẹ́ pé pẹ̀lú kété ó kọ́ ṣẹlẹ̀ ẹ̀jú kankan kó sí lójú tí òun olè ọ̀tún ni ọjọ́ ojú olóòótọ́ síra rẹ̀ mọ bó ṣe tán ni tanra rẹ̀ jẹ́ olè ọ̀tún ni ọjọ́ ẹni kan jẹ́ pé ọlárò jinlẹ̀ wọn náà yẹnu ayé rẹ̀ àwọ̀ bá ní bóyá wọ́n lárò jinlẹ̀ bóyá wọ́n ló rẹlẹ̀ bóyá wọ́n jó lóòótọ́ sọ́ra rẹ̀ olè ọ̀tún ọmọwé ti nínú ìṣòro kéèrò nù ìṣekọtì arọ̀nà àbáyọ ìṣekọtì ara àánú gbà ìṣekọtì arí ìtura gbàkàwé rẹ̀ bú Jésù bá ń bú Jésù létẹ̀rẹ̀ o wà mọ́kọ́ rẹ̀ tẹnu rẹ̀ jáde yàtọ̀ sí pé ọba ònìkejì rẹ̀ wíwá ṣé bí àmọ́ wò ìyá ìṣẹ̀ra la ẹ̀jẹ̀ létí àyè ṣùgbọ́n ọjọ́ kan ó ti lulu wà àrùn burúkú lọ́wọ́ àbágan ìpèlí Jésù ọjà kan rìá kọjú sí Jésù Olúwa o torí ọmọ òun kẹ́ wá gbàlà lé wá ṣé ìwọ náà wá gbàlà lóní ìwọ ran níyà ẹ bú ìran àlùfáà ní ṣọ́ọ̀ṣì wàá ti rí ọba wàá private jet ran wàá ò rẹ̀ náà kó kàn ń gbà bẹ́ẹ̀ wọ́n gan wẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ wá wẹ́ẹ̀ dà tún bí o dípò ikọ̀ yẹ kó kọjú sí Jésù kó kọjú sí olùgbàlà ni kó yẹ kó bẹ́ fún òdáríjì ẹ̀ṣẹ̀ rẹ olè ọ̀tún ọjà kò bẹ Jésù Olúwa ikọ̀ ọmọjàre àbá o ikọ̀ rántí òun lùgbà kan bá dé inú ìjọba àbá rẹ Jésù oníjàkùn dáhùn àdúrà rẹ lójú ẹsẹ̀ ìlò ni olóní o ìwà àbáhùn dé ìwà àpàdé òní paradísè bó ṣe bọ́ọ̀lù yìí ni o kó gba òdáríjì ẹ̀ṣẹ̀ o olè ọ̀tún ẹ̀kọ́ gidi lè kọ́ a ní ìlò kẹ́ ẹ̀ tẹ̀sán kalẹ̀ lórí àgbélébùú ni káàṣù baptisi kó kẹ́ẹ̀ṣẹ̀ yá bá gbé bíbélì aká kọ́lọ́run bá ti dáríjì ni ọ̀dáríjì ni lè yé ni ukòkú kọ̀ọ̀kan báyà bá bóyá inú ẹ̀yàn lọ́ọ̀yà kan ti sáré mú ọ̀rọ̀ kan mú hàn mo fẹ́ kọ́ mọ̀ wípé líbẹ̀ẹ́ nì kó bá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ kó bẹ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mo mọ̀ wí Jésù á dáríjì ọ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ire o.